ọjọ́ tí Bukky bá máa sùn ọ̀dọ̀ wa wọn àtọkọ mi jọ máa lórí bẹ́ẹ̀dì tí wọ́n máa dóra wọn máa lọ sùn sítì rúùmù ni kì í wá ṣe pé tó bá ti wá ń dóra wọn wọn á dákẹ́ máa dóra wọn ó mọ̀ ń gbọ́ tí Bukky wọn fún wọn ní rígítò ẹ wá bí mi lè kọ́ ọmọ ọdún mélòó ní Bukky yóò kọjọ ọmọ kò tí ì wọ 20 years tó ní kóun fóònù ṣò nílé ọkọ òun. ìgbà tí wúbà yìí mọ̀ pé mi àtọkọ òun jọ ń bára wa lájọṣepọ̀ pé mò ń déètì ọkọ òun ó wálé wá bá mi student ni mí o school ni mo lọ nílùú yẹn ó wálé wá bá mi ó sì jẹ́ kó yé mi pé òun mọ̀ pé mi àtọkọ òun fẹ́ra wa ọkọ rẹ̀ sì wà nulẹ̀ nẹ́ẹ̀tì aago sì ti nẹ́ẹ̀tì ó ti kànlẹ̀kùn mo ṣe rí pé òun ni mo wá jáde ó wá ní jọ̀ọ́ má bínú àbúrò mi bàbá alágbèjà tó ń wá sọ́dọ̀ ẹ̀ yìí tó ń fún ẹ ní gbogbo ẹ̀ kò fáwọn ọmọ ẹ̀ ńlé o kò tọ́jú àwọn ọmọ ẹ̀ o ó fọnà ọ̀bà bí yóò ń dá ọkọ mi o wọn owó tó ń rí kò tó ẹni tó yẹ kó yàn lé o gbogbo owó tó rí ìwọ ló ń fún o kì í ṣe pé o fẹ́ fẹ́ o ṣé kí ní fọkànbalẹ̀ ńlé ọkọ mi o bí mo ṣe ń gbé ní gbígbóná fún òun rẹ̀ nílẹ̀ fún mi mo ní kí ló ṣẹlẹ̀ gan-an ṣe ẹ̀rọ kọrin lórí mi ni kí ló dé ṣé mo wá lẹ́yìn ni ẹjọ́ síbi tẹ́ ẹ wá o mi ìfẹ́ wàhálà o ẹjọ́ síbi tẹ́ ẹ wá o bíkọ́ mi mò ń kókó tẹ́ wá ṣe bí báyìí ṣé mo wá lẹ́yìn ni àbẹ̀rí ọkọ yín lórí mi ìfẹ́ problem o mo ní kì í ṣe pé mo rí ọkọ mi lórí rẹ̀ kì í sì ṣe wípé mo fẹ́ bẹ́ẹ̀ fa nǹkan kan ohun tí mo fẹ́ sọ fún ẹ ni wípé ọkọ mi tó ń wò yẹn kò tọ́jú èmi àtọmọ ńlé o kò fún wa lóúnjẹ o ìbálòpọ̀ tọkọ mi ń fún o kò bá mi lájọṣepọ̀ o látìgbà tẹ̀sí jọ ń fẹ́ra yín o mi ò sì sọ nǹkan kan nǹkan tí mo kàn máa sọ fún ẹ ni pé fi ọkọ mi lọ́rùn sílẹ̀ àǹtí ṣeun ó ní kí n fọkọ òun lọ́rùn sílẹ̀ mo kọ̀ mo ní rárá mi ní fọkọ yín lọ́rùn sílẹ̀ tí ìbá fọkọ yín lọ́rùn sílẹ̀ kí lẹ fẹ́ ṣe ó ní kí lòun fẹ́ ṣe òun sáà wá sọ fún mi ni ló bá kúrò ló bá lọlé mo wọlé mo lọ bọ́kọ ẹ̀ mo ń ṣe bẹ́ẹ̀ níyàwó tó wá pariwo lórí bíbá yìí èmi ò fọ́ṣí o ó bẹ́ẹ̀ kẹ́ má wà mọ́ ọkọ ní èmi náà ń gbóhùn ẹ má wọ̀rẹ́ mo mọ tí màá ṣe nígbà òtijọ́ kejì ó wá bá mi ojú rẹ̀ wú kóńgbàkóńgbà ó ní sórí bóyá wo lórí ọjọ́ fọkọ mi bóyá ọkọ mi ń bẹ́nu ilé rẹ̀ ńgbà tí mo wá bẹ́ẹ̀ mi ò mọ̀ sórí lè tọkọ mi ṣe tó nà mí mo dáríjì ẹ̀ torí ìwọ kọ́ ló nà mí àmọ́ fi ọkọ mi lọ́rùn sílẹ̀ o fi ọkọ mi lọ́rùn sílẹ̀ o jẹ́ kí n gbádùn ìgbéyàwó mi o mo lórí àpò orí yẹn ti burú orí yẹn ti dàrú tí ìbá fọkọ lọ́rùn sílẹ̀ kí lè fẹ́ ṣe fẹ́ nà mí ìbéèrè ni bí ẹ fẹ́ nà mí ni ṣé mo lọ bọ́kọ yín àbí mo tọ́ sí ọkọ yín ló wá tàbá dẹ̀ mọ̀ pé ẹ láì bọ́kọ yín ṣe wá sọ́dọ̀ mi ẹ sọ ọkọ yín mọ́lẹ̀ nílé ẹ má ní mi lára o bá kúrò wájú ẹ mo pò ṣe ó bá rẹ́rìn àǹtí ṣeun gbogbo ọdún tí mo lò nílùú yẹn tí mo fi parí ND mi gbogbo ọdún méjì yẹn ọmọkùnrin yìí mo fẹ́ jẹ mo fẹ́ mu ni òun tọ́jú mi bí ẹni wípé kódà àwọn ọ̀rẹ́ mi tó bá jẹ́ máa bóúnjẹ ńlé mi ni kí ni wọ́n yẹn máa tún dúró tó máa sùn tì mí àtúnjọ máa sùn ìgbà tí mo ṣe tán mo kúrò ń bẹ̀ mo lọ ó tiẹ̀ lọ́jọ́ kan àti ṣeun bọ́kọ rẹ̀ ṣe ń bá mi sùn lọ́wọ́ nulẹ̀ lọ́mọbìnrin yìí pariwo ń ta fọkọ mi sílẹ̀ mo ń sọ fún ẹ o ẹni tó bá mojú ẹ̀ kó rí o mo ní kí ló fẹ́ ṣe tí n bá fọkọ ilé nǹkan ó ní bí o ṣe jẹ́ kí n gbádùn ọkọ òun bó o ṣe jẹ́ kí n gbádùn ọkọ ó ní bó o ṣe jẹ́ kí òun gbádùn ọkọ òun ó ní tó bá tẹ̀sùn kó tó náà máa gbé tó máa lọ sí ilé ọkọ ó ní òun ní gbádùn ọkọ ẹ̀ fóṣù kan láyé rẹ̀ ó ní wọn náà ní gbádùn ọkọ ẹ̀ ó ní sórí aláyànlé tó súnmọ́ ẹ náà máa yàn tẹ̀lé ẹ ó ṣàṣẹ́wọ̀n èpè yẹn sílẹ̀ ó ní wọn náà máa rí ó ní wàá rí ó ní bí ó máa ṣe lọ nìyẹn ó ní àǹtí ṣeun ìgbéyàwó yẹn ò túká o ìgbà tóun tó kúrò nílùú yẹn òun tó kúrò bẹ́ẹ̀ báyẹn tó máa ń pè òun ní
òun ò padà òun ò mọ̀gbà tó máa padà pé wọ́n ní kó má wàá ṣe ní ìlú pé kò ń ṣe HND òun ní Èkó ń bíbà pé so Laspotech ló máa nígbà ìnọdún náà lọ Laspotech ṣe wà ọjọ́ ọ̀dọ̀ ṣe HND òun tó ń tẹ́ fi gbójú kúrò ń bẹ̀ ó náà ti ṣeun lẹ́yìn ìgbà yẹn ìgbé òun gan ti àwọn ti marry ó ní àmọ́ ọkọ tóun wá fẹ́ ó ní ọmọ kan ládùúgbò ó ní bọ́mọbìnrin yìí ṣe fà lóhùn nìyẹn tóun àtọkọ òun jọ ṣe wọléwọ̀de débi wípé ọkọ òun bá ọmọbìnrin yìí ní àjọṣepọ̀ tí wọ́n bá wọn lájọṣepọ̀ tí òun bá dé tóun sọ̀rọ̀ tóun sì kíní kan wọ́n ní wọ́n ní mìíràn débi wípé ó wá ní ọjọ́ kan inú ilé tóun àtọkọ òun jọ ń gbé ni o tóun fi ọkọ ó ní kì í ṣe pé bí ọkọ tóun fẹ́ pé bí kíní kọkọ tó bẹ̀ òun fẹ́ ni o oníjọ́ yìí òun fẹ́ òun kànlẹ̀kùn ni gbà tó máa kànlẹ̀kùn tó máa wọlé òun bá ọmọbìnrin yìí tóró tó wẹ́yìn inú room and parlour self kòtò táwọn gbé oró tó wẹ́yìn òun bá ní òun mọ̀ ìyá ẹ̀ òun mọ̀ dáadáa ìṣe pé bí òun mẹ́ni tó wà ń bẹ̀ òun bá ní yẹn ọjọ́ tó ń kọ́ máa ka wọn pọ́n bára wọn sínú ilé òun ni o òun mọ̀ pọ́n fẹ́ra wọn àwọn yẹn ti wá gbé fóun ó lóun bá ní lágbájá kí ló ń ṣe mí báyìí ó bá ní tóun ṣe mí báyìí ibi tí báwo ó ní bọ́kọ̀ òun ṣe dé nìyẹn kí ló tó ń bí léèrè kí ló ń ṣe mí báyìí kí ló tó ń bí léèrè kí ló ń ṣe mí báyìí jáde jáde òun wá òkè ẹ tún gbéra yín wọlé ó nígbà tóun ní kò ń sọ̀rọ̀ báyìí ó ní ọkọ òun nínà òun tójú òun sì wù sókè ó nídìí tí òun fi má ṣe ọ̀rọ̀ yẹn papọ̀ tóun fi sọ̀rọ̀ ìgbà tóun wà ní school fún yín ó lóun fẹ́ kó yé yín irú ìgbésí ayé tóun ti gbé sẹ́yìn ó láti ṣeun kì í sọ̀rọ̀ ẹnu o ó ní ọkọ òun níṣẹ́jú òun báyìí lọ́kọ wọn máa bọ́ ọmọ yẹn chat ó ní níṣẹ́jú òun báyìí lọ́kọ wọn máa bọ́ ọmọ yẹn lájọṣepọ̀ ọkọ òun bá pè òun ló bá ní wò ó mi sọ fún tẹ́tẹ̀lẹ́ ni Bukky lòun fẹ́ o òun dẹ́ fẹ́ níyàwó kejì ní bá ní tí bá tiẹ̀ máa fẹ́ níyàwó kejì ẹ fẹ́ síta ṣé ní olúmọ̀ àpàlọ́ táwọn jọ wáyé náà lọ tó fẹ́ sí ó ní àti ṣeun mo ti bímọ méjì fún kò ṣeé kúrò ń bẹ́ mọ́ níbo mo fẹ́ káwọn méjì yẹn sí ó ń sanwó skul ọmọ ó ń sanwó oúnjẹ o pé ó ń sanwó oúnjẹ ó ní àmọ́ ọmọ yìí bóyá ó lóògùn fọkọ òun ni o bóyá fọkọ òun ní nǹkan jẹ ni o ó ní bọ̀ òun ò lóògùn fọkọ ẹni tóun fẹ́ nígbà tóun wá ń skul ó ní àmọ́ eléyìí ó ṣọ̀pọ̀ lóògùn fọkọ òun ni ó ní bóun ṣe sọ fún pé láti fẹ́ yàwó léhùn ẹ̀yin máa lọ síta lọ fọ́ yàwó ló bá ní sábúrú ẹni Bukky òun bá ní kì í sábúrú òun bàmọ́ kò yẹ kó máa rí bẹ́ẹ̀ ẹni bó ṣe tó mú òun ni à ń nà òun bí tóun bá fi lè sọ go against ọmọbìnrin à ń nà òun bí kúkú bí yíyẹ ni tó pé àwọn fámìlì ẹ̀ wọ́n dá sí àwọn fámìlì tòun náà wọ́n dá sí ó jẹ́ kó yẹ wọn pé gẹ́ẹ̀ lóun fẹ́ fẹsẹ̀ pé tí ò bá ti wọ̀ fún o kóun máa lọ gẹ́ẹ̀ lóun fẹ́ fẹ́ tó bá dẹ̀ ń lọ ò lè kó àwọn ọmọ mi lọ o kì í sọ̀rọ̀ ẹnu tó bá yẹ ti kó wọn lọ agbára ẹ gbé àti tọ́ wọn nìyẹn wọn ò sọmọ tòun mọ́ nìyẹn tápọ̀ òun ló bá bí wọn fún fàwọn ọmọ òun lè káwọn ọmọ òun dàgbà ní ilé òun bá ní kì í ṣe pé bí o kọ́lé room and parlour self control táwọn ń gbé ó tún wá mú gbóbìnrin wa onípẹ́fẹ́ ó yẹ bó ṣe ní pé nǹkan tóun fẹ́ ṣe nìyẹn àìbí òun ní kó máa wò ó ràn ó ní tílẹ̀ bá ti ṣú ọjọ́ tí Bukky bá máa sùn ọ̀dọ̀ àwọn bẹ́ẹ̀ ni ọjọ́ tí Bukky bá máa sùn ọ̀dọ̀ wa wọn àtọkọ méjì máa lórí bẹ́ẹ̀dì tí wọ́n máa dóra wọn máa lọ sùn sí ti rúùmù ni kì í wá ṣe pé tó bá ti wá ń dóra wọn wọn á dákẹ́ máa dóra wọn ó mọ̀ gbọ́ tí Bukky ò mọ̀ fún wọn ní rígítò ẹ wá bí mi lè kọ́ ọmọdún mọ̀lẹ́ Bukky yóò kọjọ ọmọ kò tí ì wọ 20 years tó ní kóun fóònù ṣò nílé ọkọ òun ó ní tẹ́lẹ̀ ló kọ́ oníjọ́ tó bá ti fẹ́ ṣe freedom tó máa ṣe free and go náà ti ṣeun òun gbà ká mú ọjọ́ tó bá ti fẹ́ sùn ọjọ́ mi gbọ́ mi ò lè dé báyìí ní pé òun ti ra nǹkan ọbẹ̀ bọ́ ó tẹ́tẹ́lẹ̀ bá ti dé ọbẹ̀ òun tó bá ṣe sínú ilé ó máa dànù ni á sì mí síbẹ̀ ó dẹ̀ máa kọyìn òjò tó lọ kó o ṣẹ̀ṣẹ̀ bẹ̀ lẹ́ni kí Bukky bá fẹ́ ṣe bẹ̀ lẹ́ni yìí ọbẹ̀ tó bá nulẹ̀ á dànù ni ìgbà tó ń pariwo yẹn ìyá kan òun ló dìde pé kí ló dé kí ló ṣe kí ló obìnrin yẹn ṣe fún ẹ tó le tó báyìí ó ní mo ṣe máa ṣe nǹkan òun nìyẹn kó gbà mọ́ra bí bẹ́ẹ̀ kọ́ kókó òun lé ìjọ tí Bukky bẹ̀ wá sùn lé bóyá tẹ̀wé Bukky ọmọ kékeré ni mímú sọ fún yín á ní bọ́ìsì tá a máa fẹ́ bóyá kò wá sùn lé àbí nǹkan kan bóyá ọkọ òun ti mọ tí yó
àwọn á jọ sùn ó wá fọwọ́ débi ṣòkòtò òun tó bá fọwọ́ kàn án láàkọ́ tó fọwọ́ kàn án lẹ́ẹ̀kejì àǹtí Ṣeun tó bá fọwọ́ kàn án lẹ́ẹ̀kẹta tóun bá ṣe bẹ́ni pé òun ti sùn lọ àbí tó kó bá sí pàǹtí ń di òun tó bá sí pàǹtí ń di òun á ṣẹ̀ṣẹ̀ òun dáadáa á tó kó bọ̀ á máa dó òun lọ àmọ́ tí pàǹtí bá wà ń di òun tọkọ òun ṣe bẹ́ẹ̀ lákọ̀ọ́kọ́ tó ṣe bẹ́ẹ̀ lẹ́ẹ̀kejì torí tóun ò mira tóun ò ṣèkì ara ó máa fòun lẹ́nu á sùn ó tún di lẹ́yìn ọjọ́ mélòó kan tí gẹ̀yìn bá tuntun wá mọ́ mo lọ báyà ọmọ yìí lé bí ẹjọ́ ìyá ẹ̀ wá gbé fẹ́ aláàjì kan nítòsí ọ̀dọ̀ wa ni aláàjì tó ń ta omi ìyá ẹ̀ wá gbé fẹ́ ìyá òbí wọn fàlàjì o ó kàn ń tọ́jú bàbá yẹn ni sínú àwọn ọmọ tó wá gbé fẹ́ aláàjì yẹn ní Búkì yẹn wà wọ́n ní pé ìyá ẹ̀ náà gbogbo àwọn ọkùnrin àdúgbò ni sókí ni mo lọ bá yẹ mo sọ fún yẹ mo bẹ̀ yẹ mo sọkún yẹ ní kí n má bínú òun á bá sọ̀rọ̀ kíní kan nígbà tó ń délé òun náà ti dùn pé àbí àyè ṣe sọ ìyá àbá sọ àwọn ọmọ nǹkan kan ọlọ́run àbẹ̀tí dídì wọn ọmọ nǹkan kan má bínú àṣeyà ìtàn mi ni àṣeyà ti pe Búkì pé èmi wá pariwo ńlé àwọn bọ́kọ̀ òun ṣe dé nìyẹn ọkọ̀ òun ó na Monday Tuesday Wednesday Thursday Friday Saturday sóun lára ó ló ná òun èmi òun fẹ́ bọ́ ó láti ṣeun òun mọ̀ pé òun jìyà tó o bá jìyà mọ̀ ètò òun ti jẹ yẹn ó ti tó ó ní bóun ṣe ṣe kí ni nìyẹn òun ní pé eléyìí kọjá àyà lásán bóun ṣe akọ ọwọ́ ọmọ òun bọ́ sọ nìyẹn tóun ò sọ̀rọ̀ mọ́ ó ló bá tijọ́ kan tóun á sunkún òun sunkún kiri bóun ṣe pàdé wúmà kan nìyẹn ó ló bá ní pé bóun ṣe sunkún lomi jẹ́ pé òun mọ̀ pé òun sunkún rìn òun bá ní òun sunkún rìn ó ní ọwọ́ ẹ̀ ló fi fà á òun náà pààyàn lẹ́kún òun bá ní pààyàn lẹ́kún òun ò pààyàn lẹ́kún rì ronú dáadáa ó ti pààyàn lẹ́kún òun bá ní òun ò pààyàn lẹ́kún rì ó ní ó ti pààyàn lẹ́kún ní bó ṣe rántí ní lóòótọ́ lòun fẹ́ máa ń kàn àmọ́ òun ò lọ́nu ilé wọn rí wọ́n yẹn ló máa ń wá sínú ilé tòun òun ò lọ́nu ilé wọn rí pé géèyìn wá nínú ilé tàwọn ni ìtí wò ṣe rí wọ́n máa advance ni ọmọkọlọ́kọ mú sábẹ́ orí tiẹ̀ ó ná ìyàwó ẹ̀ so wọ́n máa nàwọ́ náà fún èèyàn kan kò sí nǹkan tó fẹ́ ṣe sí i wọ́n bá ní kí nǹkan tó máa ṣe ó ní kò sí nǹkan tó máa ṣe o tó o bá mọ bẹ̀ kó lọ bẹ wúmà yẹn tí o bá bẹ wúmà yẹn bóun ṣe máa wà nìyẹn ó láti ṣeun skul tóun ti lọ ó ní àkọ́bí òun ti wọ ní 6 years o òun dẹ̀ tún ṣe change òun serve òun tó wá marry wà ní bóun ló ṣe fẹ́ mọ ibi tóun lọ àwọn táwọn jẹ́ cosmate àbáni ṣíṣù rántí ilé kan báyìí táwọn gbé ń gbà kíníkan tóun gbé kíníkan ọ̀lẹ́ àwọn ò mọ̀ o báwo ló ń ṣe fẹ́ rẹ́ ní ibẹ̀ wọ́n ní ok tó o bá rẹ́ ní ibẹ̀ wà á gbààwẹ̀ àtàdúrà wà á tọrọ fún ìdáríjì ẹ̀ṣẹ̀ ó dà ti ṣeun ó ní bóun ṣe bẹ̀rẹ̀ sí gbààwẹ̀ àtàdúrà nìyẹn Olúwa dáríjì mi Ọlọ́run dáríjì mi má fìyà jẹ mí wàhálà ìpọ̀ kíníkan pọ̀ níbi ọmọbìnrin ṣe lóyún nìyẹn girlfriend ọkọ òun ló bá lóyún nígbà tó lóyún ló bá ní ọkọ máa sọ pé Búkì sí lóyún o so ẹ̀jìjọ́ máa wá gbélé iná kó n fi rí owó gbálé o wọ́n ní àsọkọ̀ òun ti ń kọ́lé tó àǹtí Búkì jọ lọ síbẹ̀ tó ti kọ́ ṣọ́ọ̀bù síta tó ti ṣe gbẹ̀ ọkọ òun sọ fún un pé òun kọ́lé báyìí wọ́n ní bó ṣe jíjọ́ ènìyàn kan má pè ń pé ẹ̀ náà ń ṣe ibi kékeré kan fún wa o wọ́n ní Búkì yẹn ti bá wọn gbé o tó wà ní oyún báyìí kì í fọbọ́ kì í gbálẹ̀ kì í ṣe ọkọ aṣọ ti Búkì òun tó máa fọ́rẹ̀ wọ́n ṣàní kò ní sùúrù ìyá yẹn ṣàní wàá ní sùúrù ni o wàá máa tọrọ fún ìdáríjì kọ́dọ̀ dáríjì ẹ̀ ni kọ́dọ̀ sáà dáríjì ẹ̀ ni ó lọ́nà pé àfi kọ́dọ̀ dáríjì òun yàtọ̀ dáríjì Ọlọ́run ibi tí mo gbà ṣẹ̀ sí ẹ tí mo gbà ṣẹ̀ka sí ẹ Ọlọ́run dáríjì mi fàánú gbà mí níbo ṣe bẹ̀rẹ̀ sí gbàdúrà nìyẹn ó náà ti ṣeun Búkì bá bímọ gbọ̀tò bímọ ọjọ́ kò máa kóhun ti bímọ méjì tẹ̀tẹ̀lẹ̀ òun ti bọ́kùnrin òun ti gbóbìnrin so òun náà dẹ̀ bímọ ó bóbìnrin ẹ kó ìwọ ọmọ o Búkì wá yára tiẹ̀ òun náà mọ̀ níyàwó láńlọ́ọ̀dù ọmọ òun ṣọ́ọ̀bù tó wà ń ta méjì ni Búkì ló mú tó dáa bẹ̀ òun òtajà ń ta òun ló máa ṣe kínní òun ni òun kọ́ fẹ́ tẹ̀lé lọ sí ibi tó kọ́lé sí tẹ̀lé àwọn èèyàn ní gbókùn lọ tó bá lọ ọmọbìnrin yìí ó máa gbọ́kọ lọ́wọ́ ẹ̀ tó pátá ni ẹni tó pé ó wà lẹ́gbẹ̀ẹ́ gan kò rí tí ẹrù níbo ṣe oníbọ̀ kò nà òun mọ́ o torí òun ò dá sọ̀rọ̀ wọn mọ́ ó ní àti ṣeun onígbà tí Búkì bímọ ló bá jọjọ́ òkú mọ́ àwọn ti pé náà àwọn ṣe gbẹ báwọn kọ́ ṣe bẹ̀rẹ̀ sí gbọ́kadà dé nìyẹn pààràn wọ́n pọ̀ lórí ọ̀kadà onígbà yìí dé báyìí ọkọ̀ di
ìwọ torí kò tí lówó lọ́wọ́ ó fẹ́ fọwọ́ lágbà wọn lójú bó ṣe bọ̀dà halẹ̀ ní Bukky ní tálẹ́lẹ́ owó ọmọ wọn rí ọ̀nà àbúrò burúkú ní ẹni ó yẹ gbọmọ lọ́wọ́ ẹ̀ àwọn obìnrin tó wà ń bẹ̀ wọ́n gbọmọ lọ́wọ́ ẹ̀ wọ́n ní ṣó máa tẹ̀lé àwọn àbí kò ní tẹ̀lé àwọn báwọn ṣe ń lọ yìí àwọn gbọmọ àwọn lọ ni o táwọn bá jẹ́ ti gbé lọ kò ní rọ́ ọmọ yẹn mọ́ báwo náà ṣe jẹ́ báwọn tó wà ń bẹ̀ ṣe ni kí ló ṣẹlẹ̀ bọ̀bọ́ yẹn ni àwọn ń fẹ́ràn àwọn olóyún fún mi ṣe bó ṣe pé múgò ni máa yìí bó ń gbọ́wọ́ owó ẹ̀ ni ó wá lóyún fún mi ó wá gbé fún yàn ògbóyìn mi wá fún yàn ògbóyìn mi wá fún lórí burúkú kan àbí kí ni kan oníbọ̀ kan ṣe ni kí lè mí báyìí gbogbo oníbọ̀ ṣe sá nìyẹn píún àdálé wájú orí ọkọ̀ òun wájú orí ọlọ́run ló yọ wájú orí ẹ̀ náà sá bó ṣe ní ìpọ́n ẹ̀jẹ̀ wá ṣe rúrúrú ó di hospital nígbà táwọn di hospital tó ti faint tó bá ti ṣòrí ẹ̀ tán òun jókòó wọ́n ti gbéyàwó àtọmọ lọ sí ibi tó ti máa ṣe ọmọ lórúkọ òun ṣáàjókòó tì lẹ́gbẹ̀ẹ́ òun ṣáàjókòó òun ò mọ pin atm ẹni tó mọ̀ náà ni wọ́n ti gbé lọ yẹn òun ò mọ kíni ẹ̀bùn mọ̀ kó máa fowó sínú wardrobe ẹ̀ òun ò ní kí wardrobe tó lóun àti ilé jẹ̀ lọ́jọ́ lo yàrá kan náà òun àtàwọn ọmọ wọn làwọn jọ lo yàrá kan pé yàrá méjì 2 bed náà ni oníbò ìṣèlọ síbẹ̀ ni òun ṣáàjá ilẹ̀kùn ẹ̀ ń wọlé òun wó ń bẹ̀ òun bówó ń bẹ̀ òun mówó yẹn òun kó wá nígbà tí òun kówó yẹn lọ àwọn tó wá ṣe àwọn fámìlì ọkọ tó wá báwọn ṣe ìkómọ àwọn náà àwọn kan náà tó láwọn àwọn ṣàjẹ wà ní èrè àwọn wà ní kíní àwọn lọ reporting police station àwọn kan wà lọ hospital sí nígbà tó jọ wọ ìrọ̀lẹ́ ọjọ́ kejì àṣebáwá ṣe ń ṣe ìkómọ mi báyìí àwọn yẹn gbogbo ẹran tó ń pa tó fi ṣe ẹran súná báyìí gbogbo ẹ̀nà park sí mọ́tò tí wọ́n tó gbé wá wọ́n park sí mọ́tò wọ́n gbé wọlé jókòó sí wọn ní aṣọ tó fẹ́ wọ̀ aṣọ second aṣọ sọ́ọ̀tì kó gbẹ ó wọlé lọ kó aṣọ ẹ̀ sínú mọ́tò nígbà tí wọ́n lọ bó ṣe gbé lọ nìyẹn wọ́n lọ ṣe kó mọ lọ́hùn yẹn wọ́n ní wọ́n ṣe dáńsì àwọn ọ̀rẹ́ mi tó wà bẹ́ẹ̀ ni pé ìkómọ yẹn dùn o Bukky ti ń jó ó ti ń jó pẹ̀lú ọkọ ẹ̀ just like that tó bá ṣe ìfẹ́ lọ sóyè kó pa ọkọ tòun ni ó lóun wá jókòó nígbà tó lajú ló bá ní Bukky ní Bukky wo ló ń pè ó jẹ́ fún gíláàsì kò fi wojú ẹ̀ àwọn ọlọ́mọ ti wá gbé ọmọ àlè ló fẹ́ gbé wọnú ilé yìí ló bá ní òun máa ṣe kí ni ó ṣe yankan fún òun òun jẹ́ ń sọ fún ẹ iye ẹ̀ṣẹ̀ òun lòún jẹ òun sì ti jẹ́ tó tí ò bá wá gbọ́ lórí ọ̀rọ̀ tó wà lẹ́yìn òun náà máa kẹ́rù òun kúrò ní á kù wọ nìkan Bukky àwọn máa tọ́jú ẹ̀ níbi tó wà ọ̀nà àwọn àyà kan ń ṣàbẹ̀ wọn kó má bínú kó má ṣe kí ni òun wá bẹ̀rẹ̀ sí ní tọ́jú ẹ̀ nígbà tààrọ̀ ẹ̀yà àwọn lọ police station wọ́n ní wọ́n lọ mú bọ̀bọ̀ yẹn sọ pé òun kọ́ lòun fi àdábẹ́ lórí nígbà tó ń débẹ̀ wọ́n ní kí Bukky sọ̀rọ̀ Bukky sọ pé ọkọ òun o pé ó threatening òun wípé tóun ò bá gbé oyún yẹn wá bá òun wípé God ó ní ọkọ tòun ó threatening òun torí pé ó threatening òun ni o lòun ṣe wá gbóyún yẹn fún un torí àwọn ti ṣe kíní kan rí àwọn ti ṣe gbá rí Bukky tún rojọ́ against ọkọ òun lọ́hùn wọ́n ní bó ṣe ní pé kán da kéèsì yẹn nù nìyẹn wọn ò rí kéèsì yẹn ṣe ó ní bọ́kọ òun ṣe wálé nìyẹn nígbà tó di àárọ̀ ọjọ́ kejì ọkọ̀ ń kanra káàkiri gbélé ó lóun ti ẹ̀rí ti ẹ̀rù nígbà tó di àárọ̀ ọjọ́ kejì bó ṣe wá bá wọn nìyẹn ó bá dọ̀bálẹ̀ sí òun wájú kó ń jọ kó má bínú òun mọ̀ pọ́ máa lè ní Bukky gbé wá sínú ilé òun mọ̀ ohun tí ọmọ kan tó kọ́ mọ́ va òun ò ṣe kinní kan òun kàn nífẹ̀ẹ́ ọmọ yẹn lódìlódì ni bí ó ti fún òun ní nǹkan jẹ ni bí ó ti fẹ́ ó ní òun ṣáà níwó kò sí wàhálà ń bẹ àti pé ó fún ẹ ní nǹkan jẹ àti pé ó ṣe nǹkan sí ẹ ṣe bí òun náà lè àwọn ọmọ ẹ lélẹ̀ iye ẹ̀ṣẹ̀ òun lòún jẹ ó ní pé iye ẹ̀ṣẹ̀ ó ní kò lè yẹ iye ẹ̀ṣẹ̀ òun lòún jẹ ó náà ti ṣeun iye ẹ̀ṣẹ̀ yẹn tóun sọ pé òun jẹ yìí kì í ṣe pé òun jẹ láàrin oṣù 3 o ní tó fi jẹ ẹ̀ṣẹ̀ yìí ó lé lọ́dún 3 kìtì ẹni tí ó bá lé lọ́dún 4 torí gbàrà tóun ti lóyún ọmọ second born báyìí lòun ti wà ní fòró yìí títí second born kan ti pé 4 years o nígbà tí ṣeun mo ṣáà dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run wípé Ọlọ́run ọba ó dáríjì mí mo dẹ̀ ráàánú gbà ọ̀pọ̀lọpọ̀ ló ti wọnú ewu yìí tí wọ́n bọ̀ ẹ̀yin tó kọ́ máa ń fẹ́ ọkọ lọ́kọ tí wọ́n máa sọ fún mi pé ìwọ náà tó bá fẹ́ marry ẹ̀yin single lady orí àwọn married couple tó ń ṣe fẹ́ra wọn the next thing you want to put your head there láti lọ scatter wọn láti gbọ́ ẹ̀ báyìí àwọn married woman wọn gbàdúrà rẹ fún ẹ rí torí tó ti scatter kò ṣe 2 kò ṣe 3 ẹ be careful o kẹ́ ẹ mọ́lé tẹ́ máa scatter o ẹ be careful o kẹ́ ẹ mọ́lé tẹ́ máa torí yín bọ̀ o tèmi ò jù bẹ́ẹ̀ lọ
àlàáfíà o, àlàáfíà Ọlọ́run ní fi gbogbo wa sílẹ̀ o, ó dàbọ̀.